kò sí ológun kan tí ò ní wọná gbogbo ẹni tó bá dẹ̀ mọ Ọlọ́run tó mọ Bíbélì tó mọ Àlùkùránì ló máa wà lùjọ́ náà tí wọ́n bá sọ pé ta ni gbogbo wa ń jà fún aṣọ ìpè Ọlọ́run ṣùgbọ́n mo sọ fún ẹ lónìí wípé kò sẹ́ni kankan tó mọ Ọlọ́run nínú mùsùlùmí àti kìrìsìtẹ́nì bẹ́ẹ̀ oníṣẹ̀ṣe mọ Ọlọ́run bí Olúwa ṣe tó àti bó ṣe rí gangan Àlùkùránì yóò ṣàlàyé ẹ̀ fún wa tán bẹ́ẹ̀ Bíbélì yóò ṣàlàyé ẹ̀ ǹjẹ́ irú wípé Ọlọ́run dà gẹ́gẹ́ bí ìwé ènìyàn lẹ́nu ẹ̀ ògbò wàá wá ṣàlàyé bó ṣe tó sínú ìwé àwọn Yorùbá ní màṣírí ẹ̀ ó yá sọ fún mi tó bá ṣe wípé Àlùkùránì àti Bíbélì lè ṣàlàyé bí Olúwa ṣe rí fún wa ni ṣebí gbogbo wa la kà á fi ń ṣẹ̀sìn tá a fi ń kírun ìjà àmì ti ní màṣírí Ọlọ́run nínú Àlùkùránì àti nínú Bíbélì mo fi wákàtí sọ fún ẹ wípé gbogbo àlàyé tí Àlùkùránì àti ànábì Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n ṣàlàyé fún wa bí Ọlọ́run ṣe tó ìròyìn Ọlọ́run ni wọ́n fún wa kì í ṣe pàápàá Ọlọ́run tí wọ́n bá sọ fún wípé wọ́n ń ròyìn ìyàn fún ẹ wọ́n ń júwèé bẹ́ẹ̀ ni ẹ ṣe rí àti dèédé bí ìwọ ṣe rí ẹni yẹn ju bó ṣe lérò lọ jẹ́ kí n fún ní example kékeré tí èmi bá mọ president lẹ́nu mi mọ president máa wá ń gbé owó fún mi wọ́n máa ń ṣe dáadáa fún mi wọ́n ń ṣàánú mi táyé bá bí mi pé kí ni mo lè sọ nípa president máa ń ní ẹni tó dáa ni wọ́n ẹni abiyì ni wọ́n torí pé wọ́n ń ṣàánú fún mi tó bá ṣe pé wọ́n wu ìwà opposite fún ẹlòmíì tí wọ́n bá bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹni aṣọ pé aláìdáàmà ni wọ́n kẹ̀ tí orí ojú tí Olúwa bá kọ sí kálukú òun ni kálukú ò fi ròyìn bí Olúwa ṣe rí ṣùgbọ́n kí ìwọ máa sọ pé bí Olúwa ṣe rí yẹn náà ní final say kò rí bẹ́ẹ̀ ní ìjòmí wọn ló mọ Ọlọ́run dẹ́ unitary theory can never analyse the concept of God all the facts we think we know about him they are just mere descriptions about him but not the concrete facts and reality about his existence. tó bá ní who is God ó wá ní kí wọ́n lọ ka Bíbélì wọn á dànù wàláyé ó gbàgbọ́ ní mo 1% out of 100 nínú Ọlọ́run àwọn ní who is God ó máa sọ pé Allahu la ilaha illa huwa al-hayyul qayyum la ta'khudhuhu sinatun wa la nawm Ọlọ́run bá kì í sùn kì í tó gbé ṣẹ́ni tó wá dá gbogbo ayé ìṣẹ̀lẹ̀ ó lè máa sọ ó lè máa fi gbé tẹ́lẹ̀ ni all those stuff are just mere description ìròyìn lásán ni not his reality the Lord is beyond that Ọlọ́run yàtọ̀ sọ pé Ọlọ́run Ar-Rahman Ar-Rahim ọba jọ́kẹ́ ayé ọba ṣàkẹ́ ọ̀hún àwa wò wípé Ọlọ́run ọba náà ló ń jẹ́ Al-Latif ọba aláàánú nítorí ẹ̀ wọ́n wá sọ ẹnìkan ní Latif kò lè bá aráàánú gbà ṣé wọ́n yí pé Latif àmà tọrọ bára mi kí ló dé torúkọ òru Ọlọ́run ọba náà ló ń jẹ́ arọ dáa ọba aláránṣẹ́ wọ́n wá wò wípé kí lágbájá lè bá a máa rí oore gbà kó lè bá a máa rí àránṣẹ́ lọ́dọ̀ àwọn ènìyàn wá sọ ní Razak ṣé wọ́n yí pé Razak àmà kó lè wọ́n sọ ẹlòmíì ní Habib olólùfẹ́ mélòó Habibu tó lost in love ìfẹ́ sọnù nínú ìgbésí ayé ẹ̀ orúkọ ni wọ́n ìròyìn ni wọ́n kì í ṣe pàápàá Ọlọ́run ó di ọjọ́ tí èèyàn bá tó empty ara ẹ̀ tó mọ̀ wípé kò sí nǹkan kan mọ́ kò sówó kò sáṣọ kò sí mọ́tò kò sí mùsùlùmí kò sí kìrìsìtẹ́nì kò sí ṣẹ̀ṣe kò sí ewé kò sí egbò kò sí oògùn kò sí nǹkan kan ọwọ́ ní kí ló wà ó ní kò sí nǹkan kan ìjọ yẹn lẹ́nu yẹn bẹ̀rẹ̀ sí ni mo tí wọ́n pè lọ́lọ́run torí pé Ọlọ́run bá lórí ìbọ́ọ̀bù látara emptiness látara àìsí nǹkan kan ibi àìsí nǹkan kan yìí làwọn nǹkan wá bẹ̀rẹ̀ sí ní ẹ̀gbọ́n àwọn nǹkan tá a wá rí yìí la wá rò wípé òun la lè fi define tí wọ́n ń pè ní Ọlọ́run ṣé tí wọ́n bá sọ pé ayé mi wà lẹ́yìn ayé ilé ìṣòlè máa gbàṣà ó yẹ kó lè gbà ṣé wọn tó bá ti sùn tó ti dòkú tó ń lálà ipò tó bá rẹ lójú oorun ṣé wọn ló gbéra ẹ síbẹ̀ tó o bá ti mọ tó constitute tó ń ṣẹlẹ̀ nínú ojú oorun ẹ definitely tí wọ́n sọ pé ayé mi wà gbomi máa sọ pé lọ́nà àpá o wàá sọ wípé kò sí lákọọ́lẹ̀ tí o bá mọ̀ yẹn túmọ̀ sí pẹ́lú mi ò mọ̀ ní kí kálukú mú mi ní dédé kun ẹ̀ ẹni tó bá mọ̀ nípa Ọlọ́run ni kò sọ ṣé Ọlọ́run ọba tí ò ṣe gbọ́yé ẹlòmí ò sọ pé òun fẹ́ kọ́ mọ́ṣáláṣí òun fẹ́ kọ́ ilé ìjọsìn 20 years wọn ẹ̀ ti parí ẹ̀ ẹlòmí ò sọ pé òun fẹ́ kọ́ stripper club lu àmì adẹ́ pèsè fún ṣé Ọlọ́run yẹn ni wọ́n wá mọ̀ fẹ́ tó yẹ kó sìn tó nífẹ̀ẹ́ ṣe bó ló yẹ kó máa pèsè fún ẹlòmí pẹ̀lú làákàyè kékeré a wá sọ pé Ọlọ́run kì í pèsè fẹ́ tó bá nífẹ̀ẹ́ kó lè bá àdíjọba ọ̀run wọ̀ tó bá kú díẹ̀ kí tọ̀hún kú ó lè ti padà ṣìwà tó máa wọ náà ṣé Ọlọ́run ló analyze the nature Ọlọ́run ṣe mọ́ he is beyond everything.